الحمد لله ولي الصالحين أحمده سبحانه وتعالى وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الأمر أمره والقوة قوته والمشيئة مشيئة فمشيئته فوق كل مشيئة لا إله إلا الله إليه المصير وأسعد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أدى الأمانة ونصح الأمة وبلغ الرسالة وجاهد في الله حق جهاده صلى الله عليه وعلى آله وأصحابه ومن والاهم إلى يوم الدين آمين. أما بعد فيا عباد الله قال تبارك وتعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ومما رزقناهم ينفقون. فيا عباد الله قال علي بن حسن رضي الله تعالى عنهما إذا كان يوم القيامة نادى مناد ليقم أهل الفضل فيقوم ناس من الناس فيقال انطلقوا إلى الجنة فقالوا قبل الحساب وقال نعم فتتلقاهم الملائكة فيقول إلى أين يقولون إلى الجنة قالوا من أنتم قالوا نحن أهل الفضل قالوا وما فضلكم قالوا كنا إذا جهل علينا حلمنا وإذا ظلمنا صبرنا وإذا أسيء إلينا غفرنا. فيا عباد الله اتقوا الله تعالى وكونوا من أهل الفضل. الحمد لله ولي الصالحين أحمده سبحانه وتعالى أتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الحق المبين وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله نبي جاء بالهدى والدين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا. اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين آمين. أما بعد فيا عباد الله قال رسول الله صلى الله عليه وسلم ثلاث مهلكات
بخل وهوى وعجب فيا عباد الله اتقوا الله تعالى وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن الله يأمر بالعدل والإحسان ويؤتي ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اللهم غير الإسلام والمسلمين جميعا آمين في برك وبحرك يا رب العالمين آمين adúpẹ́ fún Ọlọ́run adá ọpẹ́ fún Ọlọ́run ọba olólùfẹ́ àwọn ẹni rere gbẹ̀yàn ibá ti ṣẹni rere ọ̀tọ̀ Ọlọ́run ni kódà kó sáàfà àwọn ní kò mọ̀ níwà ẹ̀mẹ́wọ́ ọ̀tọ̀ Ọlọ́run ká òun lọ̀tọ̀ Ọlọ́run mo jẹ́rìí pé Ọlọ́run ọ̀kan ṣoṣo ni ọba tó ṣe pé àṣẹ rẹ̀ òun láṣẹ òun ló lè pàṣẹ tí ẹnìkan ò ní yí padà báyà bá fẹ́ yí padà yóò yíwọ́ fún òun lọ́ba alágbára lórí gbogbo tí ń jẹ́ superpowers àwọn alágbára bí alágbára ayé bá múyàn wọ́n tilẹ̀kùn fi kọ́kọ́rọ́ sí wọ́n tún kó ọlọ́pàá tì bọ́lọ̀ ń bá múyàn wọ́n sí lẹ́kùn lẹ̀ wọ́n sí wíńdò lẹ̀ kò ní lè kú olójú kan náà ọlọ́mùnà ọba yìí n tó bá fẹ́ ló borí gbogbo tí ẹ̀dá bá fẹ́ bó ti fẹ́ kílù kókó rí lónìí lórí ọlọ́mọdé orí bá mi tí ò ní dáa mọ́ àwọn ẹrúsìn Ọlọ́run sọ fún Ànábì Muhammad Ọlọ́run láwọn tí ó ṣoríire àwọn làwọn tí wọ́n ná nínú nǹkan táwọn Ọlọ́run náà fún wọn torí gbémi Ọlọ́run bá já ahun ni ń ní fún oore mi sì lè dọ́wọ́ ẹ̀dá mi tí ò ní lè fẹ́ lómi sékèmí ní ó gbà yìí tí mo fún sínú rí ó dùn àwẹ̀rú sí Ọlọ́run tó bá dìjà kìámà Ọlọ́run ó sọ fún àkẹ́kẹ́ mẹ́ wà lè Jánnà lọ wọ́n wà níwọ̀ Ọlọ́run ọ̀tí ìsírò sẹ́ Ọlọ́run ní bó ti wù mínú tí wọ́n lọ sáà lè Jánnà àwọn màláíkà wà pàdé wọn lọ́nà bó lẹ́yìn ń lọ wọn lè Jánnà là ń lọ bó lẹ jẹ́ wọn ní àwa ni ọlọ́lá lọ́dọ̀ Ọlọ́run àsíjọ́ àlìkìyámà àwọn ọlọ́lá tó ń bẹ wọ́n ló dáa kí lọ́lá yín wọ́n ní tí ọlá táwọn ní tọ́lọ́run fi pa àwọn lé ni pé ẹnìkan bá fi àyẹ̀mọ̀ kan sí tí ò dáa sáwọn àwọn ó fara dà pé kò yé mi gbogbo yín tẹ́ ga níbí kò lè yí atánpá pẹ́ ga ẹni tó bá fẹ́ ìgbìn lọ yín ẹ má gbẹ̀san tọ́lẹ̀ náà ṣe Ọlọ́run tí ó gbẹ̀san tẹ́bà ń gbọ́ mọ̀ jòkó jẹ́ẹ́jẹ́ kò tí ì dáa fún ọ ni kò sẹ́ni ó dáa fún tí máa jòkó jẹ́ẹ́jẹ́ bọ́ọ̀sì ṣe sìná ọjà sí tí ó kàn ọ́ gba dúkìá tí wọ́n tó gbin ẹ̀wọ̀n ni wọ́n kú sí ẹlẹ́ẹ̀kejì táà fi jẹ́ ọlọ́lá òun náà ní pé kí ni bí mùsíbà bá kàn wá a máa ní sùúrù jàmá Ọlọ́run nìkan ni ò lè ràdánwò bí n ti ń ṣe kútúbà tẹ́ ń wo mi pé èyàn ní sọ̀rọ̀ báyìí mo ní tèmi tí mo wá gbádálé kálùkù náà ní tí ẹ̀ tí ń nọ́ọ̀sì èyàn lè máa èyàn lè máa ọ̀ tó kọ́lọ̀ ládánwò ẹjá ní sùúrù ẹlẹ́ẹ̀kẹta béèyàn bá sàbúrú sí a máa forí ìjìnì
mẹ́tẹ̀ẹ̀ta ni kútúbà wa lónìí. Ẹ lọ ní àforíjìn kẹlẹ̀bà àráforíjìn Ọlọ́run gbà. Òdodo ni ọ̀rọ̀ Ọlọ́run. A dúpẹ́ fún Ọlọ́run, a dá ọpẹ́ fọ́lọ́run, a sì yìn Ànábì Muhammad àwẹ̀rúsí Ọlọ́run. Ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀, Ànábì náà dá sí. Ó ní nǹkan mẹ́ta ní sọ ní dolórí ibú tí pa nírun. Àkọ́kọ́ ń bẹ búkùlùn, kéèyàn ó láhun. Gbogbo ẹ̀dá tó bá ti láhun ẹ má ṣépèlé, kò lè sórí ire káyìn. Àhun róòwà, ẹni tó wà stingy, bẹ́ẹ̀ bá la ìka rẹ̀ kódà kò lè súnmi, kò lè ṣẹ̀jẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ẹni tó bá nífẹ̀ẹ́ ẹnu, ìtumọ̀ fẹ́nu ni pé gbogbo ayé lọ́gbọ́n jùlọ, tí ọba ti lún débẹ̀ kọ́ ma kàbùkù lókù. Ẹ̀kẹta ní kíyàn jọ rẹ̀ lójú. Ẹjẹ́ asá fún mẹ́tẹ̀ẹ̀ta. Ọlọ́run pa wá láṣẹ ká ṣe dọ́gbandọ́gba, ká ṣe dáadáa síra wa. Àwọn tó súnmọ́ aká fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Ó wá kọ̀ fún wa níbi ìwà ìdọ̀tí, wal munkar, ìwà tí wọ́n náà kọ̀, ìwà tọ́lọ̀ ń kọ mọ́ débẹ̀, wal baghi, mẹ́jì kí wọ́n bọ́ nídìí ọ̀tẹ̀. Gbogbo ẹ̀dá tí bá ń ṣọ̀tẹ̀ kò lè fò fẹ́, yóò parun káyìn ni. Ọlọ́run kí táwa gbọ́dọ̀ ń jálè gbọ́. Nàìjíríà a ti wà nú ọkọ̀ ẹlòmíì báyìí, Ọlọ́run má jẹ́ ó sí àwà. Àwọn tí ò ní jẹ́ orí ṣe, Ọlọ́run má sún wọn mọ́. Àgùntàn láàrin ìkòkò kò síbi tí ń lọ. Àwọn ìkòkò tí gbani lọ́wọ́ mú, Ọlọ́run kó yà wọ́n yà. Kwara State wọ́n Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Ìlú Koko, ìlú Ọ̀fà, ìlú ẹnìkọ̀ọ̀kan tó wà bí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Gbogbo ládéládé ẹ̀ ní sí àdarí. Ọlọ́run má ṣamọ̀nà yín. Ẹ̀yin jínkò ẹ̀ ní dẹni ilẹ̀. Ẹni ó kọ́ mọ́sálásí fún wa, Ọlọ́run má jẹ́ ó parun. Má jẹ́ wa náà ó parun. Allahumma a'izz al-Islam wal muslimina jami'a fi barrik wa bahrik ya rabbal alamin. Subhana rabbika